sẹ́ẹ̀mọ̀ pọ́nà wo bìyín lè rìn jọ kan sẹ́ẹ̀mọ̀ pé àwọn ọmọ yín wọ́n jẹ ẹ̀san ẹ bá ara pílẹ̀nì ju mẹ́wàá lọ pẹ́ fi sá lọ lu yẹ́ ẹ̀ lè rọ́nà sá ọlọ́mọ bí ó ṣe mú yín balẹ̀ ọlọ́mọ bí ó ṣe mú yín sílẹ̀ níjọ́ àdánwò bá dé tọ́lọ́ lórí ibú tí a bá fún tíkẹ́ẹ̀tì àwọn ò ní gbà kan dìbò fún àjọ mójútó ìbò tí ń bọ̀ yìí a bá fún lórí ibú tíkẹ́ẹ̀tì tó wá jẹ́ pé ó fẹ́ lọ sílé ìgbìmọ̀ l'Àbújá ànígbà á pariwo pé ẹ mọ̀ tẹ́ bí ó bá kó bá pírẹsidẹ̀ntì rẹ̀ jókòó bá á lajú báyìí lẹ́yìn ìgbà bá lajú tá a tún fi kò ojú ká lè ríran dáadáa ó kálukọ́ tẹ̀ ká ní bí bẹ́ẹ̀ kọ́ majority yín lẹ́kọ̀ọ́ báyìí tó bá fẹ́ ṣe pírẹsidẹ̀ntì nínú ẹgbẹ́ tẹ́ ẹ bá fẹ́ kán kidnap everybody ẹ máa táìpù orúkọ gbogbo àwọn olórí yín ẹ táìpù orúkọ gbogbo àwọn tí ń bẹ níjọba ẹ táìpù gbogbo àwọn tí ń ṣòfin ẹ táìpù gbogbo àwọn tí ń bẹ lókè àwọn ọmọ tí ń jí kódà bóun ni wọn ò ṣe ní jí wa kó ilé yálódé Yorùbá ẹnu lẹni ẹni tá ní náà ẹjẹ àjọ fi bá tún ti ṣẹlẹ̀ yìí ẹ mọ̀ pé tí ń ká àwọn èèyàn lẹ́nu ọ̀nà géètì náà ti lọ kidnap wọn bẹ́ẹ̀ kò sí ojúmọ́ kan tí kidnapping ọ̀sẹ̀ lẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá ẹ tú ẹnu yín jáde ẹni tẹ ẹnu tẹ ẹni náà ara rin iṣẹ́ ìjà ni ní chọ́ọ̀chì tí a bá fẹ́ gbàdúrà wọn á ní àdúrà ariwo ìran Yorùbá ariwo ìjọba ń fáwọn kan ní nonsense bóun láti defend ara wa amákìlẹ̀ Yorùbá ọmọ pariwo ẹ dira o ó dira níwájú AK wàláhì yóò já ẹkẹlẹkẹlẹ ó dira níwájú mísáìlì orí rẹ̀ ó fòdé kàlàbẹ ẹsẹ̀ rẹ̀ ó fòdé Sókótó níwájú ballistic missile ṣe ló ti dira kílẹ̀ fi ń dira CCTV camera ò 200,000 yọkan èló ni wọ́n ta CCTV camera gbogbo public places tí ò sí CCTV camera kò sí CCTV camera ní gbogbo hospital tí a bá wọ hospital tí a lọ kidnap àwọn aláìsàn àní rẹ́kọ̀dù ẹ̀ kò sí CCTV camera ní gbogbo school èló lẹ fẹ́ ná lórí CCTV camera tí ò fi sí gbogbo street wa gbogbo ojú ọ̀nà ẹ̀lò advanced country àwọn ìlú tó ní láti ìlú kan sí ìlú kan CCTV camera bẹ́ẹ̀ tí mọ́tò bá bàjẹ́ síbi kan wọ́n ti rí kó tó di pé ẹnìyẹn ní problem nísìnyí kò lè tó ọgbọ̀n sẹ́gbẹ́ àwọn ọlọ́pàá ọ̀kan lára kí ló dé tó ọjà dúró bí báyìí wọ́n mọ̀ bí wọ́n ṣe rescue ẹ̀ èló ní CCTV camera gbogbo ẹ̀yin ọba alẹ́ yóò bẹ́ẹ̀ dìde ẹ̀yin alága kanṣu kílẹ̀ wò bàbá wa Aláàfin ẹ dìde gbogbo ọba pàápàá jùlọ bàbá wa Onírìṣà tí gọ́ọ̀mẹ̀ntì sì recognize as edge for now ẹ dìde lórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ẹ dìde ẹ pariwo ẹ ràn wá lọ́wọ́ ẹ má jẹ́ kán pààrọ̀ Yorùbá run ọ̀rọ̀ religious yìí tá a bá tètè múra wàláhì olè ilé ní ògbé olè ta wọlé àwọn tí ideology wọn jọra wọn jọ ṣiṣẹ́ pọ̀ àfi ká tètè bẹ̀rẹ̀ sí pariwo mọ́ gbogbo alá ideology bù pé rárá ọ̀kan nìran Yorùbá ó lè pín wa òtítì ni wa ó lè pín wa níjọ́ tí wọ́n ti ń pariwo eléyìí sẹ́ẹ̀rí kílẹ̀ Haúsá ó pinra wọn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ni sí ò sí Christian níbẹ̀ ni sí ò sí àwọn traditionalist níbẹ̀ ni òtítì ni ẹ wà odidi ni wọ́n wà bí àwọn tí wọ́n jẹ́ bandit ṣe ń ṣe wàhálà tó yìí àwọn tí wọ́n ń gbè wọ́n níjà nínú àwọn tí wọ́n jẹ́ olórí wọn sì wà tí wọ́n sì gbójú pamọ́ pé yes àwa la ni wọ́n ṣẹ́gun méjì láì wọ́n rí Nàìjíríà gbúrò pé bandit ti dé látàyè ìjọba Goodluck Jonathan ṣèjọba ó lọ nísìnyí ó mà ti lé lọ́dún 10 ọdún 15 látìgbà tí ẹ ti kó àwọn Chibok girl ni wọ́n ti mọ̀ wípé wàhálà ń bọ̀ látàyè ìjọba Ọbásanjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ Boko Haram ìyẹn bí 20 years ago Nàìjíríà prepare àwọn òran ni òṣèlú ló ń kálukú ń bá kiri mẹ́ta ní ìṣòro Nàìjíríà níjọ́ táyé ti ń jáyé mo ti wí láìmọye ìgbà mo ti ń wí since close to 10 years pé mẹ́ta ní problem ìṣòro Nàìjíríà àkọ́kọ́ ìṣòro Nàìjíríà intelligence wa low intelligence man fail wa almost all the time àìfura tá àdánwò fi wọlé a máa wo àdánwò báyìí a dẹ̀ ní ìfura ní take action tí ó fi wọlé ìkejì àdánwò tí Nàìjíríà ń bá yí tàdánwò bá wọlé sí a ní quick response tá a lò láti fi tákù ẹ̀ àmọ́ tó bá sára àtà ní quick response àìtètè dìde sádánwò àkọ́kọ́ ni pé àìfura tàdánwò fi dé àìplan sílẹ̀ àìprepare bádánwò bá tó wá dé kò sí quick response ìkẹta wá ni pé tàdánwò bá dé tó bá ti lọ àti gbàgbé nù a ní prepare pé kírú ẹ̀ tó mọ́ ṣẹlẹ̀ mọ́ ìlú tọ́lọ́ dá wa sí nìyẹn àwọn tí a bá jẹ́ olóye torí wọn pé tí wàhálà bá ń bọ̀ wọ́n á tètè recognize pé wàhálà lélẹ̀ àmọ́ àwọn tó jẹ́ amukun mẹ́kọ̀ọ́ mọ̀gá fàl wọn yìí já problem mọ̀ pé problem ń bọ̀ ó dìgbà problem bá lọ tán kódà problem ó dùn báyìí wọn ní mọ̀ pé problem ni ìgbà tó bá lọ tán ìdá àdìbàrà ni wọ́n tó mọ̀ pé wàhálà mọ̀ ní ẹwàdúrún tó ti kó lọ ẹwàdúrún tó bàjẹ́ àwọn amukun mẹ́kọ̀ọ́ ìjọ ìyàn láyé bí wọ́n ṣe lo ayé nu ó wá yà mí lẹ́nu orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ìran Yorùbá Ìránù ń prepare Ìránù mọ̀ wípé Amẹ́ríkà ń bọ̀ wá bá wọn jà láti 45 years ago tí wọ́n ti sanction wọn ní Ìránù ti ń prepare missile ilẹ̀ wọn ní wọ́n ti ń prepare tí wọ́n fi tako Amẹ́ríkà for 45 years wọ́n já kan pé wọ́n ní wá Amẹ́ríkà tọ́ wọn wò ó mọ̀ pé ìyọ́dún kí ló fà á wọ́n prepare sílẹ̀ ni Ọlọ́run kì í gbèjà ẹni tí ò bá prepare ara ẹ̀ you have to prepare yourself Ìránù prepare for 45 years ẹrù Ọlọ́run kan sáré wọ mọ́sálásí ìjọ kan Ọlọ́run nàbí wọ́n ti fẹ́ gbé ròdúró àmọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ mi bẹ̀ ta o kí ni kí n ṣe kí n jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ mi mọ́lẹ̀ ni kí n tó kírun àbí kí n fọlọ́run sọ kí n lè bá àbírun kí n lè bá àbárun Ànábì ní ẹ̀kẹ́lẹ́ lọ́mọ tawakkal kọ́kọ́ lọ dé ràkúnmí rẹ mọ́lẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ lọ fokùn dé mọ́lẹ̀ dáadáa lẹ́yìn náà ni kò gbọ́kàn lọ́lọ́run mọ́ gbọ́kàn lọ́lọ́run lọ síbi pé ó fọlọ́run sọ
Nàìjíríà àfààyè wa lọ́wọ́ ọlọ́dẹ wo wa ràn ládùúgbò tí ń bẹ láyé kí la tó fẹ́ kọ́ lọ́wọ́ ṣe fún wa ó fún wa lépo ó fún wa wẹ́dẹ̀ àtọ́dá ó fún wa nílùú ó fún wa ní orílẹ̀ tó wà fatai àtọ́wá retí pọ́lọ̀ ni ó gbé wa ń jà ọlọ́run ẹgbẹ́ yẹn ń jà bẹ́ẹ̀ you have to fight your war is your war ẹ̀yin tó dé lórí Nàìjíríà go and fight your war is your war ọmọ Nàìjíríà is your war go and fight your war wọn bá ní ká ẹ dúró de ìjọba mọ́ Nàìjíríà gbúrò pé bandit ti dé látàyè ìjọba Goodluck Jonathan ṣèjọba ó lọ nísìn ó hàn ti lé lọ́dún 10 àbọ̀dún 15 láti gbà tí ẹ ti kó àwọn Chibok girl ní wọ́n ti mọ̀ wípé wàhálà ń bọ̀ látàyè ìjọba Ọbásanjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ Boko Haram ìyẹn bí 20 years ago Nàìjíríà prepare àwọn òran ni òṣèlú ló ń kálukú ń bá kiri bá dánwò bá wá dé àwọn wà retí pọ́lọ̀ ni ó gbé wá níjà aláìsàmì ń kún rọ́jò lọ́rọ̀ sí kò sẹ́ni orí ẹ̀ pé nínú àwọn tí wọ́n ń ṣèjọba yìí kò sẹ́ni onírònú ni aláìsàmì ń kún rọ́jò lọ́rọ̀ sí àyá Kùránì ló sọ bẹ́ẹ̀ ó dàbò rí yín dàbú àbẹ́ẹ̀ sí làákàyè ni sẹ́ẹ̀mù ọ̀pọ̀lọpọ̀ obìnrin lè rìn jọ kan sẹ́ẹ̀mù pé àwọn ọmọ yín wọ́n jẹ̀sán ẹ̀ bá ara pílẹ̀nì ju 10 lọ pé fi sá lọ́lù yẹ́ ẹ̀ lè rọ́nà sá ọlọ́mọ bí ó ṣe mú yín balẹ̀ ọlọ́mọ bí ó ṣe mú yín sílẹ̀ níjọ́ àdánwò bá dé ẹ̀yin kówó pamọ́ ẹ̀yin sípẹ́ tipẹ́ yín àtàwọn fámìlì yín sá lọ ibo lẹ́ sá lọ ẹni tí ò bá lóògùn hypertension lé má bá wọn dá sọ́rọ̀ sí Nàìjíríà tíkẹ́ẹ̀tì lẹ́ ń jà sí ẹ dákun ẹni ọba rí tó bá rí tíkẹ́ẹ̀tì gbà tọ́lọ́ ń bá ní kábòsí kan ó jàbòsí kan lọ tí tíkẹ́ẹ̀tì bá já mọ́ ẹ lọ́wọ́ má jò lásìkò yìí tó bá fẹ́ gba ìpè tó ráwọn ọmọ ọlọ́mọ ń bẹ nínú gbò tọyọ state ní kakọ àwọn tí Èkìtì state ń bẹ́ẹ̀ ó ń ṣẹlẹ̀ ní Ògùn state náà o wíìkì yóò sì ṣẹlẹ̀ ní Ọbáfẹ́mi Owódé local government ní wíìkì ó ń ṣẹlẹ̀ ní Institute of Agriculture Ìdíayùn rẹ̀ nìbàdàn ó tún ṣẹlẹ̀ tán lọ kó àwọn staff wọn ó ń ṣẹlẹ̀ state nínú gbogbo state ilẹ̀ Yorùbá Lagos ní òtí pọ̀ tó nǹkan oúnjẹ pati ni tẹ́ ẹ bá dìde ọlọ́mọdé wọn sáfẹ́ kárí everybody àfi kẹ́ ẹ dìde ẹni ọba gbìyànjú tó o bá rí tíkẹ́ẹ̀tì gbà yá máa jóná yàrá rẹ̀ mọ́jú gbangba tá tó o bá fẹ́ gbègbè bí wọ́n bá sì gbìyànjú bọ́ ọ fẹ́ gba tíkẹ́ẹ̀tì àti ìdìbò tọpọlọba jọpọlọlọ tó o bá rí tíkẹ́ẹ̀tì gbà ọ̀ọ́yá ṣe sùúrù ọkọ̀ ní kóòtù bọ́ọ̀ bá sì lọ kóòtù lọ́kú dànù lọ́kú wáyé pé tí ọ̀pá ọ̀nù ká máa pọ̀ bá lọ bọ́ọ̀ bá rí tíkẹ́ẹ̀tì gbà lọ́kọ̀tù bọ́ọ̀ bá rí kóòtù lọ́kú dànù bí wọ́n bá sì rí tíkẹ́ẹ̀tì yá máa jóná kọ̀rọ̀ yàrá rẹ̀ ni o kò prepare fún election ọdún yìí sọ̀rọ̀ tsunami ìbò president ní ọ̀rọ̀ gbogbo wọn lé á lajú báyìí lẹ́yìn ìgbà bá lajú tán á tún fi ojú ká lè ríran dáadáa ó kálukọ́ tẹ̀ ká ní bí bẹ́ẹ̀ kọ́ majority yẹn lẹ́kọ̀ọ́ bá ní tó bá fẹ́ ṣe president nínú ẹgbẹ́ yìí tóró lórí ibú tí wọ́n bá fún tíkẹ́ẹ̀tì àwọn ò ní gbà kan dìbò fún àjọ mójútó ìbò tí ń bọ̀ yìí wọ́n bá fún lórí ibú tíkẹ́ẹ̀tì tó wá jẹ́ pé ó fẹ́ lọ sílé ìgbìmọ̀ l'Àbújá ànígbà á pariwo pé ẹ mọ̀ tẹ́ bí ó bá kó bá president rẹ̀ jókòó bá ẹ lọ lajú ẹ lọ ṣe làákàì ojú wa ti là tá a bá ń wòran báyìí ọlọ́mọdé kó àdánwò bá wa ni ọlọ́run mọ̀jẹ̀ sọ wá di rádaràda ni béèyàn bá ní kí kámukun mẹ́kọ̀ọ́ kó sòkú ìyá ẹ̀ bó ṣe wù wàláyé ó lè sọ òkú ìyá ẹ̀ jẹ́ you don't have sympathy no empathy. àsìlá ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹjẹ́ abẹ́rù ọlọ́run dáadáa mo kẹ́kọ̀ọ́ tó pọ̀ lára ìyẹn lóṣèlú toró tó jọba mẹ́ta tí mo bá ṣiṣẹ́ ó jẹ́ kí n mọ a lot about politics and politicians. ẹ dákun ẹ mọ kíní kan dájú mo ń bí ọlọ́run fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé eléyìí tí ń ṣẹlẹ̀ yìí ọlọ́run ní ṣe ní send off fún ẹ o torí èèyàn dáadáa ni ẹ ẹni tó ṣèlú táwọn èèyàn mọ̀ yìí pé yes ọlọ́pọlọ lẹni tó ṣèlú yìí ni ẹni táwọn èèyàn mọ̀ kó láàánú mẹ̀kúnnù ni ẹ ẹni táwọn èèyàn mọ̀ wípé kó tó déjọba ń ṣàánú àwọn èèyàn ni ẹ ó déjọba ó pa àánú ti àmọ́ o kò sí ẹni tí ìṣèjọba ní Ọ̀yọ́ state tí wọn kì í fún ní send off kó tó lọ wọn fi nọ́mbà kan tẹ̀ mọ́ lá tí ò ní gbàgbé ẹ lọ́wọ́ tí wọn fi tẹ̀ mọ́ bàbá Lámádé Ṣínà lára bàbá yẹn gbàgbé tẹ lọ wọn fúnra ìmọ̀ràn ni irọ́ níjọ́ kọ̀ọ̀la tí wọ́n dìbò tó ń dì mọ́ Ọbásanjọ́ pé àjọsínú ẹgbẹ́ kan náà president ni wá ẹ lọ wo rìsọ́ọ̀tì irọ́ tí wọ́n fúnra ìmọ̀ lẹ́sẹ̀ òun kò ń bẹ̀ bàbá Rasidi Ládọjà ẹ lọ wo irọ́ tí wọ́n fúnra ìmọ̀ bàbá lẹ́sẹ̀ kó tó kò ń bẹ̀ akálàbọ̀ bẹ̀ ẹ lọ wo irọ́ tí wọ́n fúnra ìmọ̀ lẹ́sẹ̀ àwọn ọmọ sùkúù kan ni wọ́n ìjọba ń fáwọn ọmọ sùkúù lóúnjẹ làwọn kan lọ́mọ kan bá kú báyìí ṣe gbàdúnù wọn lò ní pọ́ìsì oúnjẹ gbogbo àwọn aráàlú gómìnà Ajímọ̀bí ọ̀rọ̀ lọ́balọ́ba ní ẹyí mọ́ lẹ́sẹ̀ tí wọ́n fi ṣe báyìí fún gómìnà Ṣèyí Mákindé tí rẹni tó wọlé ìjọba tí rẹni jáde wọn fajú ro kú òní Ọlọ́run ní dúró tiwọn Ọlọ́run ní jẹ́ kó fajú ro kú àmọ́ o ní ti ń bẹ́lẹ̀ yìí ò rẹ́rìn ẹ gbìyànjú lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí tí wọ́n kó lọ yìí àìmọye fake information láàrin nígboro ẹlòmíì ni wọ́n ti rí wọn congratulation ẹ wo àwọn olórí ibú bó láṣẹ ní bẹ́ẹ̀ lọ́nkìràn rẹ̀ wà ní àwọn tí wọ́n jí kó bẹ́ẹ̀ tó bá ń fún làwọn èèyàn mo mọ̀ bí èèyàn ṣe fíìlì tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ àwọn orúkọ àwọn kan bẹ́ẹ̀ tí mo kó pamọ́ látìgbà tí similar things ti ṣẹlẹ̀ sí family mi gbogbo ayé ń bá mi sunkún gbà náà mo ráwọn olórí ibú kan tí wọn post ẹ wípé wọn ti rọmọ o ẹ má dá lóhùn wọn ti rọmọ o ní time tá àti rọmọ wallahi mi ò forgive àwọn olórí ibú yẹn bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tẹ́ ń circulate fake information káàkiri tí ò bá rí bẹ́ẹ̀ ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta tí Ṣèyí Mákindé ṣe declaration ní kidnapping bẹ̀rẹ̀ láriwo bẹ̀rẹ̀ ó mú fura dání kí ló ń ṣẹlẹ̀ lóòótọ́ Ọ̀yọ́ state nìkan kọ́ o ó ti ṣẹlẹ̀ Kwara ó ti ṣẹlẹ̀ state 5 ní south west
pẹ̀lú Kwara ó di state mẹ́fà láwọn tí wọ́n jẹ́ state ilẹ̀ Yorùbá ara state ilẹ̀ Yorùbá ní Kogi àwọn tó ń sọ Yorùbá ní Kogi fẹ́ ju àwọn yòókù lọ ó ti ṣẹlẹ̀ ńbẹ̀ náà àmì ètò ṣẹ̀ṣẹ̀ òun là ń sọ̀rọ̀ lé lórí o ẹ wá dákun gbogbo ẹni tó bá fẹ́ soríire láyé yọmọ pé òun lòun ó gbèjà ara òun ẹ̀yin aráàlú ẹja gbèjà ara wa gbogbo ọ̀rọ̀ yòókù ni ẹni tí wọ́n lè fi gbèjà ara wọn níjọ́ ogun bá dé nọ́ọ̀tì ní àwọn sójà tó pọ̀ àwọn ọmọ ogun tó pọ̀ nínú mílítírì Nàìjíríà wọ́n sì láwọn báńdíìtì tí wọ́n kó ìbọn pamọ́ kẹrẹ́ yìí bẹ́ẹ̀ náà làwọn ọmọ Niger Delta bẹ́lẹ̀ yìí àwọn èèyàn kánú náà dúró wọn kálukú lónìí tí wọ́n pìpìà ìran Yorùbá nìkan ni òní nǹkan kan tá a pìpìà kalẹ̀ ẹnu lání ẹnu tá a wá níyẹn náà wúlò ìránù mọ̀ pé wọn ò ní tó wọn fi tako Amẹ́ríkà kò lè bàjá lórí afẹ́fẹ́ ó sì lọ tọ́jú mísáìlì tí ó lè tán tí ó máa sun bí omi bí wọn bá ju mẹ́wàá lẹ́yìn wọn tó ju mẹ́wàá ìṣẹ́jú mẹ́wàá lẹ́yìn ẹ̀ Yorùbá ẹnu lẹ́ni ẹni tá ní náà ẹja àjọ fi bá tún ti ṣẹlẹ̀ yìí ẹ mọ̀ pé tí ń ká àwọn èèyàn lẹ́nu ọ̀nà géètì kan ti lọ kidnap wọn bẹ́ẹ̀ kò sí ojúmọ́ kan tí kidnapping ọ̀sẹ̀ lẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá ẹtu ẹnu yín jáde ẹnu tẹ́ ẹni náà ara rin iṣẹ́ ìjà ni ní chọ́ọ̀chì tí a bá fẹ́ gbàdúrà wọn á ní àdúrà ariwo ìran Yorùbá ariwo tẹ́ ẹ bá fẹ́ kán kidnap everybody ẹ máa táìpù orúkọ gbogbo àwọn olórí yín ẹ táìpù orúkọ gbogbo àwọn tí ń bẹ níjọba ẹ táìpù gbogbo àwọn tí ń ṣòfin ẹ táìpù gbogbo àwọn tí ń bẹ lókè àwọn ọmọ tí ń jí kódà bóò ni wọn ò ṣe ní jí wa kó iléyà lóde yìí bóò là ṣe ní ṣe iléyà kidnapping kọ́nà wọn sànù wa ni bóò là ṣe ní ṣe iléyà oníbọ̀mù torí bó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ní nọ́ọ̀tì bọ́ǹbù máa sábà tẹ̀lé lọ́dọọdún ni bóò là ṣe ní ṣe iléyà oníbọ̀mù bóò là ṣe ní ṣe iléyà kidnapping ẹ̀yin ìjọba àwọn ọmọ tí ń jí kóńbó wọn wà ẹ táìpù àwọn ọmọ dà àwọn ọmọ tí ń jí kóńbó ni ẹ wà ẹ kọ orúkọ ẹni tí ń sojú yín ẹbí léèrè àwọn ọmọ tí ń jí kó kí ni effort yín kí ni ìgbìyànjú yín bẹ́ẹ̀ni tó kiri lórí tíkẹ́ẹ̀tì táwọn ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ bí òjò ti ń pa wọ́n tóòrùn ti ń pa wọ́n òjò ń rọ̀ ní alẹ́ ìjẹta mo sì dárun mọ́ tuntun bí wákàtí méjì nígbà mímí ò gbé mọ́ ni mo bọ́ sórí náfìlà torí mò ń ro condition táwọn ọmọ ìnáwó wà nínú òjò mò ń wo ibi tí wọ́n ti lè pín àwọn ọmọ yẹn dẹ́ta àti ìmọ̀ dì sí ẹ wá ṣetán ẹlẹ́bọ̀ lọ́wọ́ Ọlọ́run ní December 2025 wọ́n di kúùpù ní Benin Republic ìjọba Nàìjíríà within 12 hours gbogbo plane ní Nàìjíríà ti débẹ̀ wọ́n gba ìjọba yẹn padà àwọn sọ́jà orí ilẹ̀ bọ́ sílẹ̀ gbogbo afẹ́fẹ́ Benin Republic ní plane ní ọmọ ogun Nàìjíríà nígbà wọ́n sì ń jí àwa kó Nàìjíríà plane ọmọ ogun ọ̀gá gbogbo afẹ́fẹ́ within 12 hours ó fi ń lọ́jọ́ kẹrin ó fi ń lọ́jọ́ karùn-ún tó níyọ̀ lẹ́kìtì bẹ́ńbẹ́ táwọn apá kan Ọ̀ṣun bẹ́ńbẹ́ táwọn apá kan Kwara bẹ́ńbẹ́ tọ̀yọ́ state bẹ́ńbẹ́ táwọn Ògùn state bẹ́ńbẹ́ àwọn ẹtì ń dánwò lábẹ́lẹ́ náà bẹ́ẹ̀ Lagos state kò wà prominent ni gbogbo eléyìí bẹ́ńbẹ́ àgbé plane jáde àwọn kan bẹ́ẹ̀ lé Haúsá tí wọ́n ní 400 ní north tọ́nà ti jí kó láti bí oṣù kan lẹ̀ yìí wọ́n ní 400 tí wọ́n ti jí kó pamọ́ síbẹ̀ tí ò sí plane ni àmọ́ tó jọ mí lójú tó sì yà mí lẹ́nu ọ̀rọ̀ dáadáa máa tẹnu kíní kan jáde gbà mí Gùnmí ó sọ̀rọ̀ kan tó yẹ kí kó challenge kíjọba ó dìde kan dá ọ̀rọ̀ yẹn padà sí lẹ́nu ẹnìkan ò dá ọ̀rọ̀ yẹn padà sí Gùnmí lẹ́nu up to today of recent ní sẹ́ Gùnmí sọ̀rọ̀ yẹn o ẹ jẹ́ n kó tẹ̀ bó ṣe wí gangan ó ní government knows the exact identities and hideout of bandits government know the exact identity go and Google it wàá rí news yẹn lórí Google mi pé Facebook go and Google it the government know the exact identities and hideout of bandits ó ní kí ló dé tẹ́ńpì ń léèrè ṣèjọba ó sọ pé àwọn ò mọ àwọn bandits wọn àwọn tí bẹ lẹ́yìn wọn àbí ìjọba ó sọ pé wọn ò mọ ibi tí wọ́n wà bí ọba rí bẹ́ẹ̀ kí ló dé tíjọba ò tí ì ṣe kankan lórí Gùnmí gangan fúnra ẹ̀ ó ní ìjọba mọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ kí làwọn ń pariwo sí kí là ń gọ́ sí ìran Yorùbá ariwo ẹ bẹ̀rẹ̀ ariwo ká má fi gbogbo wa rúbọ òṣèlú tán ká má fi wá rúbọ ìbò tí ń bọ̀ lọ́nà kí Ọlọ́run ká bí Ọlọ́run tá a bá ń bí Ọlọ́run tá a bá ń sayá àláwù ká sì máa sayá àyàsẹ̀ èló ni wọ́n ń ta CCTV camera 200,000 yọkan èló ni wọ́n ń ta CCTV camera gbogbo public places tí ò sí CCTV camera kò sí CCTV camera ní gbogbo hospital tí ẹ bá wọ hospital tí ẹ lọ kidnap àwọn aláìsàn àní rẹ́kọ̀dù ẹ̀ kò sí CCTV camera ní gbogbo school èló lẹ fẹ́ ná lórí CCTV camera tí ò fi sí gbogbo street wa gbogbo ojú ọ̀nà ẹ lọ advanced country àwọn ìlú tó ní láti ìlú kan sí ìlú kan CCTV camera bẹ́ẹ̀ tí mọ́tò bá bàjẹ́ síbi kan wọ́n ti rí kó tó di pé ẹnìyẹn ní problem nísìnyí kò lè tó ọgbọ̀n sẹ́gbẹ́ àwọn ọlọ́pàá ọ̀kan lára kí ló dé tó ọjà dúró bí báyìí wọ́n mọ̀ bí wọ́n ṣe rescue ẹ̀ èló ní CCTV camera tó ti ya mùràká Nàìjíríà èyí tó ní sólà àti ẹ̀ nídìí electricity kò nídìí kẹ́nìbọ̀dì ó tọ̀jẹ̀ ẹ̀ mọ̀ wọ́ọ̀jẹ̀ tàdánwò bá dẹ̀ ṣẹlẹ̀ kẹ́ ẹ̀ lọ study ẹ̀ ẹgbẹ́ omi síbi tí ọwọ́ ẹnìkan ò lè tó wọ́n lè fìbọn fọ́ àwọn kẹ́ni tí ó fìbọn fọ́ gan kó tó fọ́ kámẹ́rà ti record ẹ̀ gbogbo eléyìí bẹ́lẹ̀ àṣẹ bẹ́ẹ̀ jẹ́ káràjì kò sí gbogbo àwọn terminals kò sí CCTV camera gbogbo ilé fóònù kò sí CCTV camera gbogbo ilé iṣẹ́ ìjọba kò sí CCTV camera ní tí wọ́n fi ń control ayé lónìí CCTV camera gbogbo inú ilé àwọn ọlọ́lá nìkan lẹ́tì mọ́ rí CCTV camera àtàwa kọ̀làkọ̀ságbé bí irú wa láì kí ni tí mo bá débẹ̀ ni pé ìjọba ẹjọ́ wo la fẹ́ rò níwájú Ọlọ́run oúnjẹ pátì Ọlọ́run níjọ kárí o torí wọ́n rẹ́dì láti sáàfù ẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá ẹ mọ̀ yí pé kidnapping ò níyì mọ́ ni ó ti di nǹkan ojoojúmọ́ báyìí
ó ti di nǹkan ojoojúmọ́ báyìí. Nǹkan mẹ́rin ní Yorùbá ní mistake tí Yorùbá ti ṣe o. Tá a bá correct mẹ́rẹ̀ẹ̀rin wàláhì wọ́n lè gbalẹ̀ Yorùbá. Ta ló ní wọ́n lè gbalẹ̀ Yorùbá ní 21st century? Rí ní Amẹ́ríkà dánwò ní Venezuela. Gbọ́n tí Trump sọ ni ó lóun ń rò ó là ń planning seriously láti sọ Venezuela di the 51st state of United States of America. Lọ Google News yẹn wà bẹ́ẹ̀. Ó lóun ń rò pé òun wà next year wọ́n sọ di ara Amẹ́ríkà. Táwọn tí wọ́n lajú jù lágbàáyé bá lè ṣe yẹn ta ló kù tí ò lè ṣe. Mọ̀ pé ariwo ni wọ́n fi túnra Yorùbá ká ní ọ̀dọ̀ yẹn pàyà ni. Wọ́n jagun wọnú ìlú yẹn gangan. Àwọn ìlú tí ń bẹ lọ́dà rẹ̀ tó súnmọ́ àwọn ni wọ́n ń sọ dahoro one after another. Wọ́n ń pa àwọn èèyàn bó ṣe ń ṣẹlẹ̀ ń sìn náà ló ń ṣẹlẹ̀ nígbà yẹn. Àwọn ìlú yẹn túká kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní gbogbo ẹni tí ń bẹ ní capital ọ̀dọ̀ yọ fi sá lọ. Ẹni kankan ò lé wọn. Ariwo wọn òde lẹ́ni wọn òde lọ́la ló lé wọn. Nílẹ̀ Yorùbá lẹ́ni ẹ mú láti Kwara. Mọ iye ìlú tó ti dahoro ni. Táwọn èèyàn ti sá jáde. Tẹ́nìkan wà àwọn ìlú yẹn mọ́. Gbogbo oko tí wọ́n ti ṣègbè síbẹ̀. Gbogbo nǹkan dúkìá wọn ti gbàgbé síbẹ̀. Wọ́n gbẹ̀mí ara wọn sá. Tí wọn náà bá ń bẹ níbi kan níbi tí Nàìjíríà bá dé yìí tó bá ti mọ̀ pẹ́mí rẹ̀ òde tètè kúrò ńbẹ̀. Má fọ̀rọ̀ rẹ̀ mọ Ọlọ́run. Ẹgbẹ̀rún Yàsín kọ́ ló kà. Ẹgbẹ̀rún Bíbélì ọ̀ràn. Ẹgbẹ̀rún òkà ọ̀ràn anything lórí eléyìí tí bẹ́lẹ̀. Ẹgbẹ̀rún gbàdí ọ̀ràn o. Gbogbo àwọn tí ń jáde tí ń lọ pé kíní ẹ̀yin aláyé ẹ̀ báwọn dáhùn padà kán dáhùn ọmọ yẹn padà àwọn ọmọ náà wà dà tá a ti rí. Àwọn dà and then wake up to reality. Ọ̀rọ̀ ẹ̀sìn is our major problem lórílẹ̀‐èdè. Nǹkan mẹ́rin ni wọ́n fi lè gbàjọba lọ́wọ́ ilẹ̀ Yorùbá. Nǹkan mẹ́rin ni. Àkọ́kọ́ nǹkan tó lè mú wọn tètè ríjọba gbà ó ń lọ́rọ̀ ẹ̀sìn yìí o. Àkọ́kọ́ nínú nǹkan mẹ́rin yẹn lọ́rọ̀ ẹ̀sìn. Níjọ́ tí wọ́n bá ṣetán láti gbàjọba lọ́wọ́ Nàìjíríà lọ́wọ́ ilẹ̀ Yorùbá in particular tí wọ́n bá rọ̀wọ̀ lú tá a bá tètè takò ọ̀rọ̀ àwọn radical ideology yìí àwọn onísọkúsọ jáde lẹ́nu onísọkúsọ abẹnú bí ẹnu asín tí wọ́n kúnná rẹ̀ sìn àwọn ìṣẹ̀lẹ̀ àní apá Islam ní apá tí ó dẹ̀ nínú fámìlì rẹ̀ tí ń dáti sẹ́mọ̀ ọ̀ràn kọ́ fàjáde kú ní kaba tá a bá tètè stop wọn níjọ́ tí wàhálà yìí bá lọ dé àárín àwọn èèyàn yìí tí ó sọ pé innamal mu'minuna ikhwa ọmọ ìyá wa ni wọ́n nú ẹ̀sìn tí Saudi ò aláwọ̀ ọmọ ìyá nú ẹ̀sìn lórí tí ò extend lórí dé Qatar kò extend dé Iran kò extend dé Syria pé ọmọ ìyá nú ẹ̀sìn rárá nǹkan kó mójútó lu ẹ̀ ìlú tiẹ̀ yàtọ̀ ìlú tèmi yàtọ̀ tá a bá sẹ́sìn nǹkan kó sẹ́sìn ìlú àtọ́nà lẹ́jọ́ ó lọ́rọ̀ Saudi ẹ̀yin dé Nàìjíríà mẹ̀sìn ju àwọn tó lẹ́sìn gan lọ bàbá tètè takù rẹ̀ kí wọn Yorùbá ká tètè bẹ̀rẹ̀ campaign lórí pé ọ̀kan náà ni wá ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ Christian ọba àjẹ́ traditionalist ẹ̀sìn láàní dàpọ̀ ọmọ ìyanu ẹja àjọ dìde ìjà yìí ṣe ìjà Ọ̀yọ́ state nìkan gbogbo ẹ̀yin ọba alẹ́ Yorùbá dìde ẹ̀yin alága kanṣu kílẹ̀ ń wò bàbá wa Aláàfin ẹ dìde gbogbo pàápàá jùlọ bàbá wa Onírìṣà tí gọ́ọ̀mẹ̀ntì sì recognize as edge for now ẹ dìde lórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ẹ dìde ẹ pariwo ẹ ràn wá lọ́wọ́ ẹ má jẹ́ kán pààrọ̀ Yorùbá run ọ̀rọ̀ religious yìí tá a bá tètè múra wàláhì olè lé ní ògbé olè ta wọlé àwọn tí ideology wọn jọra wọn jọ ṣiṣẹ́ pọ̀ àfi ká tètè bẹ̀rẹ̀ sí pariwo mọ́ gbogbo alá ideology bù pé rárá ọ̀kan nìran Yorùbá ó lè pín wa òtítì ni wa ó lè pín wa níjọ́ tí wọ́n ti ń pariwo eléyìí sẹ́ẹ̀rí kílẹ̀ Haúsá ó pinra wọn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ni tí ò sí Christian níbẹ̀ ni tí ò sí àwọn traditionalist níbẹ̀ ni òtítì ni ẹ wà odidi ni wọ́n wà bí àwọn tí wọ́n jẹ́ bandits ṣe ń ṣe wàhálà tó yìí àwọn tí wọ́n ń gbè wọ́n níjà nínú àwọn tí wọ́n jẹ́ olórí wọn sì wà tí wọ́n sì gbójú pamọ́ pé yes àwa la ni wọ́n ṣẹ́gun méjì náà wọ́n rí ni ntí ò jẹ́ kán rí gùn mí gbé sẹ́yìn mọ̀ pé àwọn kan bẹ lẹ́yìn àwọn kan wà tán tó ń ṣiṣẹ́ pọ̀ lórí pé àwa la làwọn eléyìí ìran Yorùbá ẹ̀jẹ̀ àrònú. Number 2 tá a bá correct ẹ̀ kíákíá lọ́rùn jẹ́ o níjọ́ ògùn wọn fẹ́ gba ìjọba fi Biafra tó fẹ́ wí ní ogun ní tó ṣe ni pé ó stop oúnjẹ tí ń lọ sílẹ̀ Biafra gbogbo ibi tí wọ́n ti ń kó jẹ wọbẹ̀ ló stop àti gbà yẹn lọ́mọ Ìgbò ti gbọ́n wọn fi sí àgbẹ̀sẹ̀rẹ̀ mọ́ tógun bá lọ dé nísìn nílẹ̀ Yorùbá wàláhì tí wọ́n bá stop oúnjẹ tí ń ti ilẹ̀ Haúsá wọlé Yorùbá àwa lábẹ̀ wọn kẹ́yìn àtolówó ilẹ̀ Haúsá àtolóṣèlú wọn gbogbo wọn ni wọ́n dáko kò sí ẹni ó bá jẹ́ ọmọ ilẹ̀ Haúsá tí ò lóko màálù tí ò lóko nǹkan ọ̀gbìn wọn kà kẹ́yàn gidi nílẹ̀ Yorùbá tálíkà ní dáko tálíkà mélòó ní tó wá kù lóko oúnjẹ mélòó là ń produce iṣu tá ń jẹ jù iṣu Àbújá ni iṣu Niger State ni ẹ̀wà tá ń jẹ jù àti ilẹ̀ Haúsá ní ti ń wá ìrẹsì lókà ètí ilẹ̀ Haúsá ní ti ń wá tó pọ̀ rẹpẹtẹ ilẹ̀ Haúsá ni tomato tàtàṣé màálù mélòó la nílẹ̀ Yorùbá tí ó tó wá jẹ ok kẹ́tì block ẹjọ́ kan pé ọ̀dà àwa náà kò ń jẹ lọ ọ̀sàlẹ̀ mọ́ ẹ wo fìtínà tá kù sí ẹ wọ̀ wọ́n gbà tí tomato wọn wá láti bẹ̀ tí wọn ọ̀rọ̀ náà gbé kọjá ẹ lọ bí àwọn obìnrin pé fìtínà tí wọ́n rí lórí ọ̀rọ̀ ata àti tomato kì í ṣe wàhálà kékeré ẹlẹ́ẹ̀kejì ó ń lọ́rọ̀ oúnjẹ bó ní sí àgbẹ̀ wa ó sì ráìsì padà nílẹ̀ Yorùbá tí ó jẹ́ pé olóṣèlú tá a bá dìbò fún abẹ́rẹ́ pé boloko rẹ wà how many thousands of acres ló fi dáko màálù mélòó ló ń prepare ẹni ọba prepare ń tà jẹ ńlọfẹ́ future wa lẹ́yìn oúnjẹ ló tó kankan yòókù àwọn tí wọn lọ́wọ́ lọ́wọ́ dáko oko mélòó tálíkà ọ̀dà ẹ lọ wo oko irrigation nílẹ̀ Haúsá ọ̀nà rẹ̀rẹ̀rẹ̀ ni ìran Ìgbò náà ò dẹ̀ fi oko ṣeré mọ́ láti gbà tó ti ṣẹlẹ̀ sí wọn láti gbà Biafra ìyẹn jẹ́ point number 2 ẹlẹ́ẹ̀kẹta ìran Yorùbá nìkan ni ò ní nǹkan ìjà ogun jọjà bá dé
àwọn lókè ọya kí n wo íńtánẹ̀tì ni kẹ́ẹ̀rẹ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n mú èké nígbà tí wọ́n mú pẹ́ẹ́nì tó ká àwọn obìnrin wọn gan wọ́n rìn tí èké ni lórí íńtánẹ̀tì ẹ̀kí rí wọn ni èyí tí ń bẹ lọ́wọ́ àwọn bandit nìkan níjọ wàhálà bá dé fìtínà ni tí wọ́n bá ń ka iye èèyàn tó pọ̀ jù nínú mílítírì Nàìjíríà nínú náà ti ní wọ́n jàmbá wa àwọn ni wọ́n mọ future wọ́n dà tètè prepare fún future àwọn ní àpọ̀jù mélòó ni Yorùbá ti ń bẹ nínú mílítírì ìran Yorùbá níjọ wo làánà fẹ́ tètè lo opportunity yìí ká mọ̀ bá ṣe pọ̀ nínú mílítírì nípò lágbo ẹ lọ wo lẹ Ìgbò àwọn ọmọ Niger Delta ń bẹ́ẹ̀ fún wọn ti bí nítorí ogun bá dé àwọn ti Kánò náà ń bẹ́ẹ̀ ẹ mọ iye instrument ti ń bẹ lọ́wọ́ wọn ni ta ni instrument gidi ń bẹ lọ́wọ́ ẹ nínú Yorùbá èmi ò ní ká lọ gbà á in a wrong way in a lawful way bákan làwọn tí wọn ní náà ṣe ní ìjọba ń fáwọn kan ní nonsense bó láṣẹ defend ara wa amákìlọ Yorùbá ọmọ pariwo ẹ dira o ó dira níwájú AK wàláhì yọjà ẹ kélekèle ó dira níwájú mísáìlì orí rẹ ó fòdé kàlàbẹsẹ rẹ ó fòdé Sókótó níwájú ballistic missile sẹ́ni ló ti dira kí lẹ́ẹ̀ fi ń dira kí ló dé tẹ̀ yí báyé ṣe ń yí dúró kàmá yẹ dúró dáàrú máa yẹ dúró kàmá yẹ dúró dáàrú àdáàrú yẹ dúró àlẹ́ ẹ yí bí gbà ṣe ń yí ẹni tí ò bá yí bí gbà ṣe ń yí ó ń tàn wọn ò bá gbà lọ. Number 4 tí ìran Yorùbá gbọ́dọ̀ tètè correct àánú àṣejù lórí àlejò àti fàyè gbà wọn àlejò jù ó dáa ká balance pẹ̀lú àlejò bẹ́ẹ̀ tí gbogbo tó jẹ́ monument wa ló ti tán sọ́wọ́ àwọn àlejò ìdajì Èkó làwọn àlejò ti rà tán ẹ lọ mú láti Dúmọ̀tà kẹ́ fi dé Lẹ́kì kódà Tinubu ẹ mú lọ tẹ́ fi dé Dúmọ̀tà ẹ mú lọ Lẹ́kì ẹ mú lọ Sájà Yorùbá mélòó ló nílẹ̀ bẹ́ẹ̀ ọmọ Ìgbò ti ra gbogbo ẹ padà ságége ẹ lọ wo ohun tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ níjọ́ bá yá lẹ́mọ̀ yìí pé ìran Haúsá ló lágége kì í sí ìran Yorùbá mélòó ni Yorùbá ẹ lọ wo gbogbo tó jẹ́ economic nerve ní gbogbo capital city nílẹ̀ Yorùbá ẹ lọ mú tìlú Ìbàdàn ẹ lọ mú láti Lebanon Street ẹ mọ wo táwọn ọmọ Ìgbò tí wọ́n ti rà pa kabẹ̀ ẹ lọ mú Táíwò Road nílọrin ẹ lọ wo ohun tí wọ́n ti rà kabẹ̀ ẹ lọ mú gbogbo state kọ̀ọ̀kan ẹ wá padà sí ẹ̀yìn ìlú ibi tó jẹ́ bọ́dà kẹ́ ẹ lọ wòye Fúlàní tó ti sẹ́tù síbẹ̀ wọ́n ti mú yín ní gbòòrò wọ́n ti mú yín ní bọ́dà ibo ló kù tẹ́ sàgbà níjọ́ wàhálà bá dé àfi kí Yorùbá tètè correct nǹkan yìí mẹ́rẹ̀ẹ̀rin yìí táwọn bá tètè correct ẹ̀ kò sí tí ò possible kó ní làákà yóò dìde ni kò sí nǹkan tí ò possible láyé Amẹ́ríkà tá a lọ lajú jù ni wọ́n ń dán wò yẹn o Ọlọ́run kó ṣàánú ìran Yorùbá ni o ibo lẹ̀ dáhùn ságbà lọ tí ò ní bọ́ lọ́rùn níbo lẹ̀ dáhùn ságbà lọ tí ò ní bọ́ lọ́rùn ṣéwájú lẹ̀ dá ó gbà ní tí ò ní bọ́ lọ́rùn abẹ́yìn lẹ̀ dá ó gbà ní tí ò ní bá láwù gbogbo tí ó bá mọ̀ dákun máa ṣe lọ ẹnìkan ò ní gbàdú bọ́ sá kó ẹ̀fọ́ ara mi o níbo lẹ̀ dáhùn ságbà lọ tí ò ní bọ́ lọ́rùn. Bàbá wa dáadáa President Tinubu wọ́n máa ń pòwe kan nílẹ̀ Yorùbá wọ́n ní ọ̀pá ọ̀bọ gbọ́bọ wọ̀gbẹ́ ọ̀bọ gbọ́bọ wọ̀gbẹ́ tó o bá tètè gbọ́bọ wọ̀gbẹ́ ọ̀bọ àgbẹ̀ ẹ̀ wọ̀gbọ́. Gbogbo ká máa káwọ́rọ́ nítorí ìbò 2027 ọlọ́mọdé àwọn ilé Yorùbá kan jẹ́ ọ̀pọ̀ gbọ́bọ wọ̀gbẹ́ tó o bá tètè gbọ́bọ bandit wọ̀gbẹ́ ọ̀bọ lè gbé ọwọ́gbọ́. níta àwọn èèyàn yìí ń béèrè fún ẹgbọ́n nǹkan tí kò mí sọ lórí tí ń ṣẹlẹ̀ yìí bóyá last week náà ló sọ ọjọ́ kejì ìjọ ìṣẹ̀lẹ̀ ti Ògbómọ̀ṣọ́ ẹgbọ́n tó sọ ó lára ní àwọn èèyàn yìí wọ́n nídìí owó kò sí bí wọ́n ti rówó ẹ lọ ká ń tó sọ náà àwọn èèyàn yìí ń béèrè pé bíjọba ṣe recognize Niger Delta kán recognize àwọn bandit náà nílẹ̀ Haúsá kán máa fi owó wọn kún ara bọ́jẹ̀tì Nàìjíríà lọ́dọọdún mo ti sọ bí wá sí kan mo tó bá jẹ́ pé yẹn náà ní solution ẹ dá wọn lóhùn kò lè tán bẹ́ẹ̀ ẹ máa fi kún bọ́jẹ̀tì pé ń tá máa fún wọn ni bíbẹ̀ kan tẹ́ mọ̀ náà máa jẹ́ tó tán stẹ́ẹ̀ yẹn àmì ẹran tí báwọn náà láwọn ọmọdé ilẹ̀ Yorùbá ẹ fi tiwọn náà kún bọ́jẹ̀tì ẹ kún fẹ̀ kan pé kọ́kárí bí ọ̀bà tán kójú kálukú wálẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ lè fight wọn if you can win them then join them ẹ mú wọn wálé ẹ mú wọn wọ bọ́jẹ̀tì gbà yẹn tẹ́ bá mọ̀ pàgbára yín ọ̀ka wọn gbogbo sójà gan ẹ wò bẹ́ẹ̀ ni àwọn sójà ti ń ṣòfò sẹ́wọ̀n sójà ò try ni they are trying ẹ̀tìrín sẹ́tì ń bẹ lọ́wọ́ àwọn ará bí ó lè ju àwọn sójà wa lọ bàbá President Tinubu ọ̀pọ̀ gbọ́gbọ́ wọ̀gbẹ́ tó o bá tètè gbọ́gbọ́ wọ̀gbẹ́ ọ̀bọ̀ ògbẹ́ ọwọ́gbọ́ Ọlọ́run níjẹ́ kọ́ gbogbo yín wọ̀gbọ́ ẹ kí wá ní kí ni sọ̀rọ̀ wa kí là bá kiri ẹ mọ̀ kí ni kan dájú ẹ já kẹ́kọ̀ọ́ lára ìran Iran ẹ wo bí ẹ ṣe ń bá Amẹ́ríkà fà ìran Yorùbá ọjọ́ wo la tó fẹ́ lajú táwa náà fight láti protect ìran wa ọ̀tọ̀ la yẹ ẹ̀sìn ọ̀tọ̀ la yẹ ìran Yorùbá lè mi tí mo dẹ̀ wà proud of it Christian ni Yorùbá nǹkan kan náà jọ ni wa traditionalist Yorùbá nǹkan kan náà jọ ni wa àjọ pawọ́pọ̀ àjọ protect ìlú wa ni torí tógun bá dé yóò dé level kan tí mùsùlùmí náà tí ó sọ fún mi pé mi ò sára wọn àwa làwa tí a bá fẹ́ ṣe meeting ẹ̀sìn Islam gan ní Nàìjíríà yìí àwọn ò ti plan bóò ni meeting táwọn ṣe yóò ti fẹ́ fún àwọn tó jẹ́ pé àwọn làwọn lead àwọn làwọn olù níbẹ̀ ni mùsùlùmí Yorùbá ọmọ dúró lórí pé ọmọ ìyá alájọjẹ ní Islam wọn ó ṣe déédéé wọn ó pín déédéé níjà wọn ní pín déédéé wọn kálukú ló ní ilẹ̀ rẹ̀ if the die is casted tí wàhálà bá dé ìran Yorùbá ni mí ilẹ̀ Yorùbá ni màá wà Islam mi ò gbọdọ̀ bọ́ lọ́wọ́ mi ìran mi ò sì gbọdọ̀ bàjẹ́ méjèèjì ni mo gbọdọ̀ kópọ̀ méjèèjì ni mo gbọdọ̀ kópọ̀ torí kò sí tó lè fi bá ọmọ Saudi sọ̀rọ̀ tó fi wá fẹnu tàbùkù ìlú ẹ̀ kò ní gbà ìwọ mú owó ríálì Saudi yá lójú àwọn ọlọ́pàá wọ́n sọ fún iye ẹ̀wọ̀n tọ̀nà mo ti fẹ́ ra ọjà rí nílẹ̀ Saudi
tó jẹ́ pé owó tí mo mú dání mo fẹ́ gba change ó wá fún mi ní change owó yẹn ti ya mo kọ́ lé lárúbáwá yẹn lọ́wọ́ tó rọ́mọ ẹ̀dùn wọn ni mo ní ìfẹ́ owó tó ti ya ó wá ń bi mí léèrè pé ṣé ìwọ́jà lè tó lù yìí ni ó sì sọ èdè àwọn orí fọ́tò ọba lára owó ó dẹ̀ tó ń kọ́ bó bá rí fọ́tò ọba wa lára pépà kan gbọ́dọ̀ pọ́nlé ọ gbọ́dọ̀ gbẹ́sẹ̀ lé àmọ́ níran Yorùbá nǹkan wa jọ wá lójú èmi ò ní kájẹ́sì pọ̀ o gẹ́gẹ́ bí ó kọ́ tí wọ́n fún mi mi ní kí mùsùlùmí ó lọ church mi ò ní kí mùsùlùmí ó lọ traditionalist bẹ́ẹ̀ tó ọmọ ìyá kan náà ni wá ìran kan náà ni wá èdè ti jó inú wa pọ̀ bọ́jà alinakun ṣòun bá ń wákọ̀ bá ìlànà ìtààrọ̀ fún iná akọlọ́mọkùnrin ìdáná ayé àtìkọ́ ẹ wá rí i níparí àfiọlá Ọlọ́run bí Ọlọ́run ju àlàáfíà sílẹ̀ Yorùbá jẹ́ ká àlàáfíà ìjọba ní Nàìjíríà ìjọba Tinubu Ọlọ́run má jẹ́ ká ẹ̀sìn ṣe Ọlọ́run kó mú yín gúnlẹ̀ ayọ̀ ìjọba Ṣèyí Mákindé ìjọba Adélékè lọ́ṣun ìjọba Sanwó-Olú lẹ́kọ̀ọ́ ìjọba tèkìtì ìjọba ti Oǹdó ìjọba ti Dàpọ̀ Abíọ́dún ìjọba ti Kwara Ọlọ́run fún yín Ọlọ́run ó fún yín ní ọgbọ́n ìmọ̀ àtòye tá a fi ṣẹ́tù wàhálà tó wà nílẹ̀ yìí bí bẹ́ẹ̀ kọ́ ìran Yorùbá ariwo ẹbẹ̀rẹ̀ ariwo wọn tó ń gbogbo wa tán o bó a bá ní ọpariwo tó ọpariwo òwò ló mọ ẹ pariwo ṣọ́ọ̀ṣì ẹ pariwo mọ́sálásí ẹ pariwo kí gbogbo àgbáyé ọmọ ìran Yorùbá ò ní irinṣẹ́ kankan dariwo lọ ariwo yẹn ẹja lò effectively kí gbogbo ayé ọmọ pé nǹkan kan ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá àwọn eléyìí ọ̀hún ò kí àkànpá gbogbo dídì ìlú kan o onítùmọ̀ lójú wọn ọ̀tọ̀ làgbọ́yé táwọn gbọ́ o ẹ̀sìn kan ni wọ́n ń gbé kiri o ẹja síra wa lọ́kàn káfífẹ́ bára wa dùn nílẹ̀ Yorùbá ètò ìdìbò níbọ̀ yìí àwa náà gẹ̀gòdè yín àjọ mójútó ni gbogbo lórí ibú tó bá jáde láàmú sọ pé lórí ibú ni àdìmọ́dà àkọ́ ẹ̀ bẹ́ẹ̀ gbogbo èèyàn ọmọ mọ̀ pé lórí ibú lélẹ̀ with proof and evidence bàbá Tinubu tí mo sọ bí wá síta ṣe kẹ́yìn ẹ lọ lò I need the third force political party kò sí ẹ gbogbo ẹgbẹ́ tí ń bẹ́ ń sìn àwọn náà ní exchange ara wọn ń fọmọ ara wọn rọ́pò ní 2031 yóò continue bẹ́ẹ̀ tá a bá ní third force political party tí ò sí kankan nù wọn níbẹ̀ wàláhì wọ́n change the future Nigeria